Emir Ilorin ti kó wọn láyà jẹ. Nsìn báyìí ọlọ́fà bàbá kàwé ó lọ ìlú òyìnbó ó láwọn èèyàn káàkiri torí wọ́n pé bíi tiwọn. At the end of the day bàbá ń padà sọ wípé àwọn á fún àwọn Fúlàní láàyè kan fún wọn níwèé ìgbélùú gbígbà pé ní ẹ́mbáàsì síbì kan. Wá tètè múná sí i ká ṣe wọ́n bí àwọn Ìgbò tó ń wá lórí omi tí wọ́n wá ń jalè nífẹ̀ẹ́ ọ̀ǹtì tí a rán Mọ́remí sáàrin wọn tí Mọ́remí lọ mú àṣírí wọn wá tán wá dáná sun wọn nílé Ifẹ̀ ìgbà ẹni Ifẹ̀ tó sinmi. So a láti wádìí n tó ń ṣẹlẹ̀ so that ká lè mọ ibi tá a ti máa dáná sí àṣìṣe àwọn ọba aládé bí Ifẹ̀ ṣe dáná sí abẹ́ Ìgbò kó tó di pé Ifẹ̀ sinmi. Àwọn nǹkan kan wà tó yẹ pé tẹ́ bá torí nǹkan kan ṣe nítorí ara yín nígbà tó bá tán ẹkún ẹ̀ sì máa wà yín náà lẹ máa sún. Nǹkan tí ọlọ́fà sọ àti tí bàbá kan sọ ń bẹ̀ wípé ẹ jẹ́ ká organize ká wá bá a ṣe máa gẹ́ẹ̀tì Sunday Igboho àwọn tí ẹ sọ̀rọ̀ nípa ibà Gani Adams ti. Ọ̀rọ̀ àwọn Fúlàní tó ń jà rìnrìn especially in Kwara State ọ̀pọ̀lọpọ̀ wa a ti lọ wádìí a rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba tó ń wà ní Kwara State ni wọ́n ti gbàbọ̀dè fún Yorùbá. Agídí làwọn gan ìkọ̀ọ̀kan nínú wọn tó jẹ́ràn Yorùbá tó jó tẹ̀rù ni wọ́n fi ń sọ pé Yorùbá làwọn àwọn ò kì í ṣe Fúlàní tí wọ́n gbà wípé alágbára lọ́ba Ìlọrin Emir wọn. So láti má ọ̀fẹ́ǹdì Emir tí ó jẹ́ kán sanwó oṣù fọ́ba kan ní Kwara State ń bẹ̀ torí pé ó insist pé Yorùbá lòun. So ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba míì ní Kwara State ni wọ́n ń bẹ̀rù Emir Ìlọrin pé kó má di pé ó máa sanction wọn kó má di pé wọn ò ní rówó gbà wọn ò ní rójú rere ẹ̀ ló jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ wọn gbà bọ̀dé tán torí ìfọ̀kòkò àgbo. Because gbogbo àwọn ìwọ lòkè ọdẹ ìwọ ní bàbá ńlá gbogbo wọn lọ bẹ́ẹ̀ yẹn ọ̀pọ̀lọpọ̀ wọn ìran Yorùbá ni wọ́n títí tó mú àrán Ìgbónà ni wọ́n but nítorí Emir Ìlọrin torí agbára tó ní tó fi ń gbẹ́sẹ̀ lé àwọn ọba kan ní Kwara State tó ń tẹ̀ wọ́n mẹ́rẹ̀ àwọn yẹn wọn lè sọ jáde mọ́ wípé àwọn ò fẹ́ Fúlàní. Gbogbo tó dẹ̀ ń ṣẹlẹ̀ ń bẹ̀ à ń rí wípé àwọn Fúlàní ẹni Emir Ìlọrin Fúlàní ni. Emir Ìlọrin dẹ̀ ń gbọ́ wípé àwọn Fúlàní ń ba bìkan jẹ́ nínú stéètì ẹ̀ ń bẹ̀ ní Kwara State kò dẹ̀ sọ̀rọ̀ ìjọba ò dẹ̀ gbé ìgbésẹ̀ kankan gọ́fìnà náà gbẹ́nu dákẹ́ bí Olúndu kò sọ anything kò take action ó ń pe Àbújá so tábùjá ò bá sí láyé kò lè handle state ẹ̀ but tá bá fẹ́ kówó Kwara State wọn ní pe Àbújá ṣùgbọ́n láti ṣẹ́ ogun kidnapping láti ṣẹ́ ogun bandit ní Kwara State wọ́n wá ní ìdí dandan pé kán pe Àbújá. Àwọn gan fún ara wọn ní Kwara State níbi tán wà pẹ̀lú ọba pẹ̀lú ìjọba tó bá forí korí wọ́n sì lè ṣẹ́ ogun yẹn ṣe bí wọ́n ṣe lẹ́kìtì state ṣe bí àwọn Fúlàní ṣe bọ́n ya wá sẹ́kìtì state ńgbà kan ṣe bí báwo pẹ̀lú kábíyèsí gbogbo wọn ni wọ́n kóra wọn jọ tí wọ́n fọ́ọ̀mù security team ìbáwọn náà jẹ́ kó lọọlẹ̀ ṣáwọn yẹn ò lè ṣe yẹn ní Kwara State ẹ wá ń fi president kẹ́wọ́ ẹ dẹ̀ pera yín ẹ níran Fúlàní ni yín àwọn kan dẹ̀ ya wèrè inú Fúlàní wọ́n lọ ń pa àwọn èèyàn ẹ dẹ̀ ní sèé lórí wọn. That is why tẹ́ ṣe ń gbọ́ ìsọkúsọ táwọn ọba tó ń jẹ́ Yorùbá ń bẹ̀ ń sọ torí ẹ̀rù jìnnìjìnnì ẹ̀rù ìkóniláyàjẹ tí Emir Ìlọrin ti kó wọn láyàjẹ. Nsìn báyìí ọlọ́fà bàbá kàwé ó lọ ìlú òyìnbó ó láwọn èèyàn káàkiri torí wọ́n pé bíi tiwọn. At the end of the day bàbá ń padà sọ wípé àwọn á fún àwọn Fúlàní láàyè kan fún wọn níwèé ìgbélùú gbígbà pé ó ní ẹ́mbáàsì síbì kan bóyá ní immigration tiẹ̀ I don't know kán lè gba citizenship so that wọ́n á máa gbé pẹ̀lú àwọn torí tá a bá lé wọn kò síbi tí wọ́n ń lọ. ṣérú ọ̀rọ̀ yẹn yẹ kó jáde lẹ́nu ọlọ́fà ọ̀fọ̀ ọ̀fà ọba aládé Yorùbá
pé kò síbi tí àwọn olè ń lọ, kò síbi táwọn apanilẹ́kúnjayé ń lọ, kò síbi táwọn kidnappers ń lọ, so àwọn gbọ́dọ̀ dá wọn dúró káwọn jọ máa gbé láyọ̀ àtàlàáfíà. So ti wá láyọ̀ àtàlàáfíà ń bẹ̀ báyìí. Ṣénú àwọn aráàlú ẹ̀ dùn? Ṣùgbọ́n kò sí nǹkan méjì, Emir àti kó ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ sí wọn lọ́wọ́, because if not kò síbi táwọn ń lọ. Ẹ dẹ̀ ti gbàgbé gbogbo ìtàn tá a ti kà wípé ogun ni wọ́n fi ń lé àwọn èèyàn, tí wọ́n fi ń lé àwọn èèyàn tó ń gbalẹ̀ wọn, tó ń gbàlú wọn. Ó dẹ̀ wà lórí ọba lásìkò tiẹ̀, ó wá fẹ́ kí Fúlàní dọmọ Ọ̀fà. Nígbà tó bá wá yá tí wọ́n bá lọ tán, bóyá in another 50-70 years, á wá di pé Fúlàní ń nawọ́ sí Ọ̀fà páwọn fẹ́ jọ lọ́fà ọ̀fọ̀ Ọ̀fà. Torí yẹn kéèyàn ní àròjinlẹ̀ kó tó máa sọ̀rọ̀, àìdè jágbàlagbà àbójọ́ ọmọdé, ọdún yẹn ò kan ọgbọ́n ná. Àwọn ìgbìmọ̀ wo nínú ìlú ni wọ́n pè mọ́ra tí wọ́n jọ ṣèpàdé wípé tí wọ́n wá conclude pé kí Fúlàní máa bá wọn gbé. Fúlàní tó ń bá yín gbé, ẹ wo jàǹbá, ẹ wo damages tí wọ́n ti ṣe. Àwọn yẹn lè fẹ́ sọdọ̀ aráàlú. Fúlàní ò sí ńlọrin, Fúlàní ò sí ní Sókótó, kò sí ní Kaduna, tó yẹ pé tẹ̀yìn bá lé tọ̀dọ̀ yín wọ́n á lọ bára wọn lọ́hùn. Ṣọ́fà lè tú lọ́la báyìí, kẹ́ ẹ má yà wá sọ́sùn, kẹ́ ẹ má yà wá sọ́yọ́ state, àbí wọ́n wá lé yín padà wípé òkè o, Fúlàní ti tú yín ká o, so ẹ padà síbẹ̀. So ẹ wá lé Fúlàní lè ní sáwọn èèyàn wọn ò ní gbà wọ́n padà. Ṣé wọn ò ní gbà wọ́n sọ́dọ̀ ara wọn? Ara àwọn kan tá à ń sọ nìyẹn, pé àwọn ọba Yorùbá ẹnu ò lè sìn lára wọn, ẹnu ò lè sìn lára àwọn àdẹ̀mọ́bí tí wọ́n ti forí képè, àmọ́bí tí gbogbo wọn ti gbà bọ̀dé, àmọ́bí tí wọ́n ti àmọ́ ẹni tó ṣépè fáwọn ọba Yorùbá. Nǹkan kan rọ̀ǹgì pẹ̀lú wọn sẹ́ẹ̀. Aṣọ ti bàbá ńlá, òun fúnra rẹ̀ ló organize kidnapper kan máa kó àwọn ọmọ ìlú kó dẹ̀ máa gba ransom. The same thing many other places. Nígbà tí èèyàn jọba tó tún kógun jà aráàlú ẹ̀. So nǹkan kan ti rọ̀ǹ pẹ̀lú àwọn ọba yìí láti bẹ̀rẹ̀ dópin ni. Gbogbo àwọn ọba Yorùbá ẹ̀ nǹkan kan ti rọ̀ǹgì pẹ̀lú wọn. Ibi tá a tiẹ̀ ti fẹ́ bẹ̀rẹ̀ àtúnṣe mi ò mọ̀. Táwọn èèyàn bá dẹ̀ mọ́ kó sọ sábẹ́ comment. Tẹ́ bá ní ká sinmi lórí wọn, ìgbà tẹ́ bá sinmi tó bá rọ Aláàfin Ọ̀yọ́, Olúwo á dìde. Ìgbà tẹ́ bá kẹ́gbàbò yẹn náà tó bá sá wọlé, ọba abòmí á tún dìde. Ẹ wo oríṣiríṣi nǹkan tó ń ṣe káàkiri. So la ṣe ń wò pé bóyá àpapọ̀ wọn máa lọ ṣètùtù, bóyá àpapọ̀ wọn máa lọ ṣẹbọ, bóyá gbogbo wọn máa túnlẹ̀ rọ ni. Nǹkan kan wrong sẹ́ẹ̀ tó jẹ́ pé kì í ṣojú lásán, ó ṣeé ṣe kó jẹ́ látọ̀run, ó ṣeé ṣe kó jẹ́ ìbínú Odùduwà. Nǹkan kan wrong pẹ̀lú àwọn ọba Yorùbá. Kọ́lọ́fà ní pé kán fi àwọn Fúlàní lẹ̀, kán máa bá wọn gbé, kò síbi tán fẹ́ lọ, wọ́n ti pẹ́ ń bí. That is wọ́n ti fọ́mọ Ọ̀fà. It means kó àwọn ọmọ Ọ̀fà wọ́n ti wọnú ara wọn. So wọ́n ti ń fẹ́ra, wọ́n ti di àna. Àwọn ló wá kógun dé yìí. Whereas ìtàn ogun nílẹ̀ Yorùbá bó ṣe rí nìyí. Òkè Ọdẹ ti ní problem, gbogbo bíbáyìí ti ní problem. Fúlàní ti jẹ baálẹ̀ láwọn oko ibì kan, especially ní Ọ̀yọ́ state. Ọdún àwọn wọ́n dára àtọ̀yọ́ àti Fúlàní náà, òwò ẹrú ti kó wọn pọ̀ àti ẹ̀mọ́ ojú yẹn ò lójútùú. I don't understand, but in this case now, Ọ̀fà tún ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ ń tiẹ̀ ni, but òun tún ti wá establish one thing ni wípé ewé ti pẹ́ lára ọṣẹ, ó ti dọṣẹ. So mo rí wípé definitely a sì ní nǹkan kan láti ṣe. A ní nǹkan kan láti ṣe torí tó bá yẹ ká ti gbọ́rọ̀ ọlọ́gbọ́n, tá a bá ń gbọ́rọ̀ àgọ̀ ń bẹ̀, a mọ̀ pé a níṣẹ́ ṣe. A mọ̀ pé a níṣẹ́ ṣe. So lèmi ṣe fẹ́ mú idea wá pé kí àwọn èèyàn wa gan under the comment section, ẹ jẹ́ kó kọ síbẹ̀ kí ni solution, àtúnṣe wo la lè ṣe lórí ọ̀rọ̀ àwọn ọba ilẹ̀ Yorùbá. Bá mọ̀ tá a lè ṣe, ká kúkú ṣe ní ètùtù in general, ká kúkú ṣe ní ètùtù kó jẹ́ pé gbogbo ilẹ̀ Yorùbá ló máa ṣe. Wọ́n wá lè wá lọ ṣe nídìí Odùduwà nífẹ̀ẹ́ o,
wọ́n lè lọ ṣe níbì kan o, but èmi rò pé bá máa suggest gan ètùtù tó máa mú ilẹ̀ Yorùbá túbà tó máa mú túṣẹ Ifẹ̀ ló yẹ kán ti ṣe. Kán lọ ṣètò fún yẹn kó tó pẹ́ jù, torí nǹkan tó ń lọ yìí sìn oko Ìlá Ọ̀ràngún Fúlàní ti lọ bẹ̀ o, and àwọn oko tó wà lábẹ́ Ìlá Ọ̀ràngún gbogbo àwọn ibì kan ń bẹ̀ lọ bẹ́ẹ̀ yẹn títí wọ Èkìtì state títí wọ Kwara state, tí a bá tètè múná sí i ká ṣe wọ́n bí àwọn Ìgbò tó ń wá lórí omi tí wọ́n wá ń jalè nífẹ̀ẹ́ ọ̀ǹtì tí a rán Mọ́remí sáàárín wọn, tí Mọ́remí lọ mú àṣírí wọn wá tán wá dáná sun wọ́n nílé Ifẹ̀, ìgbà ẹni Ifẹ̀ tó sinmi. So a ń láti wádìí n tó ń ṣẹlẹ̀ so that ká lè mọ ibi tá a ti máa dáná sí àṣìṣe àwọn ọba aládé bí Ifẹ̀ ṣe dáná sí abẹ́ Ìgbò kó tó di pé Ifẹ̀ sinmi. So Yorùbá náà fẹ́ sinmi ogun. Nǹkan tó wá fọ́nì ni pé àwọn ọba aládé tí wọ́n ti jẹ látijọ́ níjọ́ sí lọ́hùn-ún wọn lọ léèwé o, wọn lọ lóyìnbó. Àwọn eléyìí tá a jẹ lójú wa yìí ṣàṣà nínú wọn ni ò dé ìlú òyìnbó rí, ṣàṣà nínú wọn ni ò ka school sat, ṣàṣà nínú wọn ni wọn ṣe businessman, ṣàṣà nínú wọn ni wọn kì í ṣe ọ̀làjú, ayé tiwọn ló wá dojúrú. So a ti wò pé with what is going on now, ẹ wo ọ̀rẹ́ mi tó wà ní Araba TV, ó lọ ṣe àwọn research kan lórí ọ̀rọ̀ àwọn Fúlàní especially Kwara state. Ibẹ̀ ni Ọlọ́fà Ọ̀fọ̀fà inú iṣẹ́ tó ṣe yẹn lọ́lọ́fà Ọ̀fà ti jáde tó ti ń sọ̀rọ̀. Ibẹ̀ lẹ́nìkan ti jáde tó nílùú Sunday Igboho kíjọba pardon ẹ̀ kan jẹ́ kó wá ràn wọ́n lọ́wọ́. Àwọn ìran Fúlàní yìí náà, àwọn Yorùbá wa tí wọ́n sponsor Fúlàní, àwọn náà jẹ́ kí ìjọba allow ẹ̀ pé kó jáde. Irú nǹkan tó ń ṣẹlẹ̀ yìí báyìí ó ti ṣẹlẹ̀ káàkiri, ṣùgbọ́n a nídìí àtúnṣe látọ̀dọ̀ ìjọba, a nídìí àtúnṣe látọ̀dọ̀ àwọn ọba but àwọn ọba yẹn gan wọ́n sì nídìí omi ìyàsímímọ́. Ọba aládé wọ́n sì nídìí kan sàmì òróró sí wọn, tó bá dẹ̀ pé lànà Muslim náà ni wọ́n lè mọ bó ṣe lè ṣe deliverance fún wọn. Torí gbogbo òkè ọdẹ nǹkan tá à ń sọ ní Kwara state yìí, gbogbo ibẹ̀ yẹn lọ́wọ́lọ́wọ́ bá a ṣe ń sọ̀rọ̀ wọ́n ń wa gold ńbẹ̀. Fúlàní náà dẹ̀ ń lò láti wa gold. So ńgbà tẹ́ bá wá lé wọn lọ torí gold, tẹ́ bá wa wúrà tán ńkọ́, ṣé Fúlàní á kúrò ńbẹ̀? Mo ti sọ̀rọ̀ yẹn many times. N tó ń ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba ní àráǹdì ìlú tí àwọn wàhálà ti ń ṣẹlẹ̀ yìí, gold ni. It's like that of Ìṣàrà Rẹ́mọ tí mo sọ ńgbà yẹn. Àwọn òkúta kan ló wà ńbẹ̀ táwọn ọmọ àlè Rẹ́mọ ńbẹ̀ tí wọ́n fẹ́ máa jí fọ́, tó fẹ́ máa tà. Ó pẹ̀lú ogun tó ń ṣe wàhálà nílùú yẹn. So gbogbo ilẹ̀ Yorùbá lógun yẹn ti wà, ogun ojú kòkòrò olè. Ńsìn báyìí ẹ fẹ́ máa wa gold ńbẹ̀. Obìnrin tó bínú wípé ọmọ ṣẹ òun tó gbọ́mọ yẹn tó lọ jù sódò, ó jù sínú òkun, kó tó délé tínú ẹ̀ bá rọ̀ kó tó padà délé, ṣó lè padà lọ kó lọ gbọ́mọ lọ́wọ́ Olúwẹ̀rí àbí odò tí gbọ́mọ lọ. So àwọn kankan wà tó yẹ pé tẹ́ bá torí nǹkan kan ṣe nítorí ara yín, nígbà tó bá tán ẹkún ẹ̀ sì máa wà, ẹ̀yin náà lẹ máa sún. So màá fẹ́ ká wo iṣẹ́ tí ọ̀rẹ́ wa yẹn ní Araba TV tó ṣe láìpẹ́ yìí, kẹ́ ẹ lè wo nǹkan tí Ọlọ́fà sọ àti tí bàbá kan sọ ń bẹ̀ wípé ẹ jẹ́ ká organize ká wá bá a ṣe máa gẹ́ẹ̀tì Sunday Igboho. Àwọn ò tiẹ̀ sọ̀rọ̀ nípa Ìbà Gani Adams ń tiẹ̀, Ààrẹ Ọ̀nà Kakanfò ojú afẹ́fẹ́ yẹyẹ ní tiwọn yẹn, ìyẹn ń ṣààrẹ Ọ̀nà Kakanfò tó ń jẹ lọ́yọ̀ọ́ níjọ́sí, modern Ààrẹ Ọ̀nà Kakanfò ní tiwọn. Torí mi ò ríbi tí olórí ogun ti ń wa gbádá white tó sọ̀rọ̀ ẹ̀dọ̀ Bàtálá. So yẹn ò tiẹ̀ kàn wá, ẹni tá a mọ̀ ń jagunjagun ní káwa face. Kọ́lọ̀ ń bá wa ṣe ètò tó máa dára tó jẹ́ pé à lè padà rí Sunday Igboho àtàwọn ọmọọṣẹ́, à lè padà rí wọn lò.
kì í ṣe dandan ni ká dúró dẹni tó ń fẹ́ gbàṣẹ lọ́dọ̀ ìjọba kó tó jagun. So àwa ò sọ̀rọ̀ nípa ẹni yẹn, but Sunday Igboho àtàwọn ọmọ ẹ̀yìn ẹ̀ ní tá a bá fi lè ràn wọ́n lọ́wọ́ ká fún wọn kán lè bá wa lọ láti lé àwọn ẹlẹ́yọ̀rọ̀ jìnnà sẹ́yìn.